Bismillahi rahmani rahim. Ó ní àṣà an takrahu shay'an fa huwa khayrun lakum wa àṣà an tuhibbu shay'an fa huwa sharrun lakum. Ó ní jọ́ mi nǹkan mi wà tó ṣe pé ẹ̀mí yín kọ̀ ẹ fẹ́, ẹ̀mí yín ṣe kíni ẹ ṣe kíni ẹ̀mí wa kọ̀ á ṣe kíni o. Ó ní tó dẹ̀ jẹ́ pé òun Ọlọ́run wo ìparí kíní yẹn, òun rí kóre ló wà ń bẹ̀ níparí, ṣùgbọ́n kíní yẹn gangan àwa ò ṣe kíni o, àwa ò fẹ́. Àmọ́ Ọlọ́run rí parí, àwọn ò dẹ̀ lè ṣe kíni, a lè rí parí nǹkan àti tó bá tó ṣẹlẹ̀. Ó ní nǹkan mí ìdẹ̀ wà tó jẹ́ pé ẹ̀ ń fẹ́ kókó ṣẹlẹ̀, ẹ fẹ́ gan kódà ẹ̀ ń fi sínú àdúrà, ṣùgbọ́n Ọlọ́run wo ìparí kíní yẹn pé aburú ni, àwọn ò dẹ̀ lè rí parí yẹn. Torí páwọn ò rí parí nǹkan yẹn, a tún gbààwẹ̀ lórí nǹkan yẹn pé kó lè ṣe kíní o, kó lè ṣe é ṣe. Olúwa wá ń wo ìparí yẹn, ó wá di kíní yẹn mú kò jẹ́ kó ṣe é ṣe. Ẹ wo Mákà mọ́tò ìlàyíà, wọ́n wá ń sọ̀rọ̀ ẹnìkan, ó ń lọ lójú títì, ó wá pàdé arákùnrin kan. Arákùnrin yẹn wá sọ fún pé ẹlẹ́sà, wọ́n kíra, nígbà tán kíra tán, ó wá ní ǹjẹ́ lè ṣe kíní kan fún òun. Ó ní kíní kan náà, ó rò kó fẹ́ tọrọ owó níṣẹ́ pé àwọn oníbàárà ti pọ̀ gan, Nàìjíríà lè, Nàìjíríà ọlọ́mọ àmàjò lè mọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti do oníbàárà tán o. Ó rò kó fẹ́ tọrọ owó ni ló bá ní òun ò tọrọ owó, òun kò fẹ́ ní kẹ́ lọ gbààwẹ̀ ọjọ́ mẹ́ta, kẹ́ lọ ṣe kíni ẹ gbààwẹ̀ ọjọ́ mẹ́ta, kò jù bẹ́ẹ̀ lọ, ire o, ló bá kó wájú ẹ̀ ló bá lọ. Bàtí bàbá yìí délé, ó sọ ọ̀rọ̀ yẹn fún ìyàwó ẹ̀ pé ó máa ti ẹ̀pàdé ẹnìkan lénìí, ó ní kí òun gbààwẹ̀ ọjọ́, òun rò kó fẹ́ tọrọ owó ni torí páṣọ rẹ̀ fẹ́ dọ̀tí díẹ̀, àmọ́ kò gbó nǹkan lọ́wọ́, ó pọ̀ ní kóhun lọ gbààwẹ̀ ọjọ́ mẹ́ta. Ìyàwó bá ní ọlọ́njá níyàwó rẹ̀, ló bá ní àwẹ̀ ẹ̀yin ó di kíni, àwẹ̀ ẹ̀yin di kíni, ó dàjọgbà àjọgbà ni. Nígbò díjọ́ kejì náà bá bẹ̀rẹ̀ àwẹ̀, wọ́n jẹ sààrì wọ́n ṣínú, jọ́kẹ̀ wọ́n jẹ sààrì wọ́n ṣínú, wọ́n jẹ sààrì wọ́n ṣínú. Níjọ́ tí ó ń gba last àwẹ̀ yẹn, ẹnìkan wá kí ń lé nínú àwọn ọ̀rẹ́ rẹ̀. Nígbà tí ìyẹn fẹ́ máa lọ, ó sì bọ́ta ìyẹn lọ, ṣùgbọ́n ìyẹn gbàgbé pọ́ọ̀sì ẹ̀ sílé ọ̀dọ̀ ẹ̀, tí ìyẹn wá lọ. Ọjọ́ tó parí àwẹ̀ nìyẹn o. Ọjọ́ tó wá tẹ̀lé lẹ́yìn tán parí àwẹ̀ tán, ló bá receive call lórí fóònù ẹ̀. Ó ti receive call yẹn, ó fẹ́ bọ́ta ni, ó fi fóònù sínú ilé, ó wá sáré padà láti wá gbé call yẹn. Eré tí ń pápọ̀ wọ́wọ́ tó fi mú fóònù ní fóònù bá ṣe kí ni o, bó ṣe gbé báyìí ní fóònù jábọ́ pẹ́. Bí fóònù ti jábọ́ báyìí, àti bátìrì àti síìmù gbogbo ẹ̀ fò yọ, fóònù tún fọ́ lójú. Ṣé o mọ̀ pé ó tó kó máa sọ pé pẹ̀lú àwẹ̀ tá gbà náà fóònù tún ṣe kí ni, fóònù tún bàjẹ́, fóònù tún 50,000 ìjọ́ kejì tó parí àwẹ̀ ọjọ́ mẹ́ta. Ṣé kò já burú báwọn? Ẹni tó pé kò tí ìgbọ́n tó fẹ́ wí, àmọ́ ó rí pé ọ̀rẹ́ òun kan ni, kò ìgbọ́n tó fẹ́ wí tí wọ́n ti jábọ́ pẹ́ tó ti fọ́, kò rí bí pé padà. Ọjọ́ tó wá tẹ̀lé ọjọ́ tí fóònù bàjẹ́, ó wá pàdé ìkúnnú àwọn ọ̀rẹ́ wọn kan lójú ọ̀nà. Alápẹ́ká báwo ni aṣó ti gbọ́n tó ṣẹlẹ̀? Wọ́n bí léèrè pé ṣó ti gbọ́n tí
ó ṣẹlẹ̀ ló wá ní kí ló ṣẹlẹ̀ ó gbọ́ pé àwọn lágbájá àwọn tàmẹ̀dò wọ́n wá ka àwọn ọ̀rẹ́ rẹ̀ bíi 6 títí kan yìí tó pé yẹn tí fóònù fi bàjẹ́ pé ó gbọ́ pé lánàá wọ́n lọ jayé níbì kan ibi náà tí ń ṣe fàájì lọ́wọ́ àwọn ọlọ́pàá wá síbẹ̀ wọ́n wá kó àwọn olè kan wọ́n sì kó gbogbo wọn mọ́ àwọn olè ó deléwé ìran ó ní nígbà òníyàn sẹ́wọ́n nílànà bí aago mélòó ní bí aago ó ní ẹni tó wí ó pè òun ní táìmù báyìí lánàá ó ní táìmù tán fẹ́ máa lo hòtẹ́ẹ̀lì yẹn ló pè ẹ́ yẹn ó fẹ́ pè ẹ́ pé kẹjọ ṣe kí ni o kẹjọ wá lọ ẹgbẹ́ lọ́n tóbi jàmá ẹni tó pè yẹn náà lẹni tó gbàgbé pọ́s sọ́dọ̀ ẹ̀ níjọ́ tó parí àwẹ̀ tí wá kí tó gbàgbé pọ́s tí yóò bá sì lọ yóò sọ fún pé kó bóun mú pọ́s yẹn dání àwọn ní ẹni ókè wọ́n sọ fún ìròyìn tí yẹn pé kódà ó gbàgbé pọ́s sí ọ̀dọ̀ òun rò pé torí pọ́s yẹn ló ṣe ń pè wọ́n ti kọ́ wọn o wọ́n wà níbi báyìí o àwọn amúrọ̀bà tán lọ jalè tán pààyàn tán ń ṣe fàájì lọ́wọ́ ń bá yẹn àwọn yẹn làwọn ọlọ́pàá tájẹ́ẹ̀tì wá ọ̀pá wọn náà ń bẹ̀ tébù wọn wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n ṣe kí ni o wọ́n páàkì gbogbo wọn pọ̀ ẹ dákun tí wọ́n bá bẹ̀bẹ̀ títí kódà káwọn amúrọ̀bà yẹn sọ pé wọ́n ń ṣara wọn ọ̀fẹ́ lọ́lọ́pàá ó fi wọn lẹ̀ ọlọ́pàá Nàìjíríà ṣé wọ́n wà lé lọ́fẹ̀ẹ́ èyí wá kéré pọ́ọ̀sì tí ẹni yẹn wá gbàgbé yẹn wọ́n wá ṣí pọ́ọ̀sì yẹn fake dollar ló wà ń bẹ̀ fake dollar nìyẹn kó sínú pọ́ọ̀sì nígbà tí wọ́n ṣí kó wá mú pọ́ọ̀sì yẹn dání lọ pàdé ẹni yẹn kó wà lápò ẹ̀ káwọn ọlọ́pàá wá mú dé station ẹ dákun kéèsì ta ló máa lágbára jù tí yẹ̀ ló máa lágbára jù fake dollar inú ọlọ́pàá kọ̀ọ̀kan máa dùn ní pé wó dé ẹrù sọ ìwọ ń ṣe fake dollar á lóun kọ́ lóun ni wọ́n á tún kó gbájú fún orí ẹ̀dá àrùn ló tún sọ̀rọ̀ ń ṣe fake dollar òun kọ́ lóun wọ́n á tún la ọ̀pá mọ́ lórí kíní pọ́npọ́ wọn wọ́n lu sẹ́ẹ̀lì ọ̀tọ̀ ni wọ́n fi sí pé hardin criminal lélẹ́yìí àwẹ̀ ọjọ́ mẹ́ta ewu tọ́lọ́run fi gbé kúrò lórí ẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ gbéwu yẹn kúrò lórí ẹ̀ ọ̀nà tó gbà wá ọ̀nà tí ó rò pọ́lọ́run ṣaburú fóònù jábọ́ fọ́ ìbànújẹ́ ńlá pípò lòun ti fẹ́ báwo lòun ti fẹ́ ṣe lè báyìí ní ìsìn adúrú kọ́ńtà ọ̀rọ̀ adúrú iṣẹ́ tí wọ́n fẹ́ pè òun àwọn tí wọ́n fẹ́ pè òun síbi iṣẹ́ níbo ni wọ́n fẹ́ pè òun sí kí làwọn ò mọ̀ jẹ ìbànújẹ́ yẹn máa wà lọ́kàn ẹ̀ pé why now tóun ṣe gbàwẹ̀ ọjọ́ mẹ́ta tán àṣà àrùn tẹ́kẹ́ra òun ṣe yìí àná wàhùwà kẹrù lákùn wàásà àǹtò ìbù ṣe yìí àná wàhùwà ṣàrò lákùn ẹjẹ́ a máa kíyèsí máa kàmọ́tù ìlàyé o gbogbo ohun tó bá jọ aburú kọ́ laburú o gbogbo ohun tó sì jọ dáadáa kọ́ ni dáadáa o ọba gbójú wa lọ ọba ṣe kí ni ọba gbójú wa lọ ẹrú la jẹ́ òun máa ń wo ìpẹ̀kún ọ̀rọ̀ á lọ wo ìpẹ̀kún a máa wá wò á ẹni yìí sì súnmọ́ wa ó ń ṣàdúrà aládùúrà ní kí ní yìí ó dá ẹ má fún ìpẹ̀kún yẹn níwò ó wá ládùúrà àwọn ògbà ó wá bú sẹ́kún ọlọ́run ògbàdúrà àwọn látijọ́ yìí a gbọ́ lẹ́nu àwọn àfáà wọ́n ní wòlíì ọlọ́run kan gbogbo aláàárẹ̀ tán bá gbé délé rẹ̀ yóò yè ìmọ̀ ń yè ṣáá ni bí ìsìn nìyí tààlà tán bá ti ń rù wọ́n bọ́ dìgbàdìgbà yíya ẹjá lọlé yóò tẹ́wọ́ yóò wọlé jáde àlàáfíà ó sì dé àwọn èèyàn ti wá mọ̀ ọ́ dáadáa pé àfáà yẹn wòlíì ọlọ́run ni kódà béèyàn yarọ kódà béèyàn yafọ́jú tán bá gbé dọ́dọ̀ rẹ̀ ìwòsàn òde
Ọlọ́run fi pọ́n lé, ó fún ní kàrámọ̀ yẹn. Ẹ wá mọ èèmọ̀ tọ́lọ́run wá ṣe ni pé ọmọ kan ṣoṣo tí wòlíì Ọlọ́run yìí wá bí arọ lòun tí ò lè kúrò lójú kan. Ìgbà tó wáyé àwọn èèyàn kan wá fi ń bú níbi tó fi ṣagbára nìyẹn, ẹ̀rí pọ́mọ tí ò lè dìde ni. Sẹ́yìn pé àwọn èèyàn wa tí wọ́n wínú àṣírí agbára rẹ̀, ọmọ yẹn ló fi ṣiṣẹ́ yẹn. Tó bá tí ìbá ṣe bẹ́ẹ̀ ni, ó dá kí ló dé tọ́mọ tí ò ṣe kí ni, kò ṣe wú ọmọ tí ẹ̀sàn kọ́mọ rẹ̀ rìn, ọmọ ní dìde. Òun ló fi tẹ́ǹdì ni. Ó wá díjẹ́ kan bàbá wá gbọ́n tí wọ́n wí, ẹnìkan sọ́kò ló sọ́kò lójú. Oníṣẹ́ tí wọ́n wí náà níbẹ̀ ni, bàbá ní ẹ̀ kò yí wọn ni. Ó ló dà kò burú, ló bá wọlé, ló bá jáde. Ó ṣàlù àlá, ó pè Ọlọ́run, ó yẹn náà fílà, ó forí kanlẹ̀, ó pẹ́ lórí forí kanlẹ̀. Ìgbà tí ó fi gbé ojú rẹ̀ sókè, ojú rẹ̀ ti pọ́n pẹ̀lú omi. Lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́mọ ìbá dìde ló bá rìn. Láriwo bá ta láàrin ìlú, ọmọ ìgínní mú fún ti dìde o, náà bá bẹ̀rẹ̀ sí ní. Láriwo òkìkí bá kàn, ọmọ ṣéwù ti dìde, mú fún ọmọ ṣéwù, ó ti dìde, ẹ̀yìn tí pọ̀, mú fún ni ọmọ ṣéwù, náà bá wí. Láwọn èèyàn bá ń jóná bá ń dúpẹ́, ń gbò di àárọ̀ ọjọ́ kejì ni wọ́n bá lọ́mọ bá ṣeré lọ láàrin ìlú, kò tí lo wákàtí kan tó ṣeré lọ. Láwọn èèyàn bá wá bá àfáà pé àgáhùnkúnlà ọmọ yìí ti fi òkúta fọ́yàn lórí o. Àfáà jákẹ́ kó sọ̀rọ̀, pàtí ó tó wákàtí kejì lẹ́lòmíràn bá túndé, ó ti fọ́ gíláàsì wa, ó lè gíláàsì wa lóko o. Àfáà ò sọ̀rọ̀ ìwò, pàtí ó tó wákàtí kẹta lẹ́nìkan náà bá tún sáré dédé ìgbàdìgbà tẹ́jẹ́, ó fún un léjẹ ní, ó fún un blò lójú ni, lójú bá ń ṣẹ̀jẹ̀. Àfáà bá ń wò ráì. Nígbà tí ó fi di ilẹ̀ ẹ̀ṣù, èèyàn tó mú complain wá ti ń lọ bí 15, ẹ̀jẹ̀ ti kúnlẹ̀. Àfáà ní ọ̀rọ̀ tẹ́ dá ni, ẹ̀yin náà ní ká máa ṣe kí ni, ẹ̀yin náà ní ká máa ràn. Níjọ́ tó bá tísà tí a tó ti dá àjòkó sí bí, ẹ̀yin ò mọ̀ bí tísà tí a fi ní ó jòkó lójú kan, ẹ̀bẹ́ ti pẹ́pọ́ rìn, ó sì ti rìn, ẹjọ́ ẹ lọ máa ràn. Ọ̀nà tẹ́ dá ni, ẹ̀yin náà lẹ́gbẹ́. Ọlọ́run tó ní ó jòkó kó mọ́ lè rìn, kò ní nítorí, ẹ̀yin wá gbọ́njọ Ọlọ́run lọ. Ẹni ṣe la tẹ́ nídìí, ẹni ńlá fi ṣàṣírí, ó ti wá dìde báyìí, ó ti rìn. Gbogbo ọ̀nà tó bá ti dá ẹjọ́ lọ máa rán. Ẹgbẹ́ Ọlọ́run tó fi jàmá. Asa an takrahu shay'an fa huwa sharrun lakum wa huwa khairun lakum wa asa an tuhibbu shay'an fa huwa sharrun lakum. Mélòó ń ta àgbàládùá tọ́ba ò ṣe tó sì jẹ́ pé òun àìkòṣe yẹn gangan ni gbígbàdúrà wa. Àìkòṣe kìíní yẹn òun gangan ni gbígbàdúrà wa. Àwọn wá sọ pàdúrà yẹn ò dáa. Pé kìíní yẹn adẹ̀ pé àfáà ní ká mú ẹran wá, wọ́n dẹ̀ gbówó ẹran lọ́wọ́ wa, adẹ̀ fún wọn lówó ẹran, wọ́n dẹ̀ ṣàdúrà, wọ́n wá ṣe gbogbo ẹ̀ náà tán àwárí. In tí kò ṣẹlẹ̀ yẹn náà ni gbígbàdúrà yẹn. Lópin ìgbà tó wá jẹ́ pé wọ́n ṣàdúrà yẹn, wọ́n ṣe sàárà, wọ́n pẹran, wọ́n sa Kùránì, wọ́n sa Dalailul Khairat, orúkọ Ọlọ́run tí ń jẹ́ tí ó gbọdọ̀ má dáhùn tán bá fi pè, wọ́n fi pè. Ó dẹ̀ sọ fún wa ní Kùránì pé ìdìhú ní astajibu lakum, ẹ pè mí máa dáhùn. Wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn, wọ́n dẹ̀ tún ṣe sàárà yẹn, wọ́n dẹ̀ ṣe kinní yẹn. In tó bá ti tẹ̀lé náà ní gbígbàdúrà. The fact pé wọ́n fún ẹ ní fọ́ọ̀mù yẹn, wọ́n fún ẹ ní ìwé ìgbélú yẹn, wọ́n fún ẹ ní kíní físà yẹn, wọ́n fún ẹ ní tó fàdúrà yẹn sọrí yẹn, kò túmọ̀ sí pé àdúrà yẹn ò ṣe kíní. Àìkò fún ẹ tí wọ́n fún ẹ yẹn náà ní gbígbàdúrà yẹn. Tán bá fún ẹ ní tí ó tẹ̀lé,
ẹ̀mí rẹ̀ ò ní gbé. Olóòfẹ́ lọ London, wọn fún ẹni físà ó lé lẹ́ẹ̀mẹ́ta, ó gbàdúrà, ó gba àwẹ̀, wọn wá fún ẹni físà yẹn. Àìkò fún ẹni físà yẹn yín jẹ́ kó Olúwa fẹ́ràn rẹ̀, ó gbàdúrà rẹ̀ nìyẹn. Tó bá lọ sọ́wọ́ ó ti kú tàbí kó ya wèrè. Olóòfẹ́ ralẹ̀, ó orílẹ̀ yẹn rà, gbogbo owó tó dá gbèsè náà ló tún padà bá lọ. Àìkò ríra yẹn ní gbígbàdúrà ẹ. Tó bá rà ni wọ́n lè ti gbókú ẹ̀ lọ bẹ́ẹ̀. Má fọ́ọ̀sì kankan, má fọ́ọ̀sì kankan. Tó bá ti kó kankan síwájú Ọlọ́run, mọ́ ní àtọ̀síkílà hùmúlì yìí tí bábí mẹ́lì kí ìsìtàrá tó bá ti gbé kankan sẹ́nu ọ̀nà Ọlọ́run mẹ́ sí ni. Tó bá ìtí ìgbédẹ́nu ọ̀nà rẹ̀ má fọkàn balẹ̀. Tí nǹkankan bá wúwo láyà rẹ̀, tó wúwo lọ́wọ́ rẹ̀, tó wúwo lórí rẹ̀, máa gbé nìṣó lẹ́nu ọ̀nà ilé Ọlọ́run. Tó bá ìtí ìdébẹ̀ mọ́ sí ni o, àmọ́ tó bá ti ń pọ́ ti gbé dẹ́nu ọ̀nà ilé Ọlọ́run lọ́sùn lọ́rùn máa sí ni. Kò sí nǹkankan tó túkù mọ́, ó ti ṣàdúrà, ó ti gbàwẹ̀ lé lórí, ó ké Kùránì lé lórí, ó pe àwọn àfáà wọn bẹ lọ́run lé lórí, kí ní ò ṣe, ó ti ṣe nìyẹn. Fún ẹni sùúrù lọ, fún ẹ lọ́kàn balẹ̀, ó ti ṣe nìyẹn. Ó bẹ lọ́run ọmọ, ó tún pé àwọn àfáà wọn bẹ lọ́run, ó tún ṣe ọ̀tú, ó dẹ̀ ọmọ yẹn bí náà, Olúwa ti gbọ́ àdúrà rẹ̀. Ìyí túmọ̀ sí pé àìkò fún ẹ lọ́mọ yẹn lóore tọ́lọ́run rí kó jẹ́ oore jùlọ fún ẹ. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ nínú ìtàn Kídírù àtànẹ́bì Músà. Ẹ sọ pé alayhi salatu wa salam. Kídírù dẹ̀ wo ọmọ yẹn, ọmọ kékeré gulam, ó dẹ̀ pa ọmọ yẹn, ọmọ ọlọ́mọ, ó dẹ̀ wo ọmọ yẹn sùsùn, ó dẹ̀ pa. Ànábì Músà wá ń pariwo pé qatalta nafsan bi ghairi nafsin laqad ji'ta shay'an imra. Èyí tó ṣe yìí bàbá, akẹ́rànkúnlá èyí tẹ́ ṣe yìí ó kù púpọ̀ káàtó, aburú ńlá lẹ́ṣẹ̀ yìí o, ọmọ tí ó pa yẹn ẹ sì pa ọmọ ọlọ́mọ. Ẹgbọ́n tí Kídírù wí tó fi fèsì, ó ní nígbà tó máa sọ ọ̀tún mọ́ tó ṣe, ó ní kò rí bẹ́ẹ̀. Ó ní àwọn òbí ọmọ yẹn aládùúà ni wọ́n, àwọn òbí tó bí ọmọ tó ń pa yẹn aládùúà ni wọ́n, ẹni ire ni wọ́n wájú Ọlọ́run. Àwọn tí wá lọ rí ìpẹ̀kun òpin ayé ọmọ yẹn wípé kèfèrí Ọlọ́run tí ó máa balẹ̀ jẹ́, tí ó sì bà orúkọ àwọn òbí rẹ̀ méjèèjì jẹ́ ni yóò yà, nítorí pé a fẹ́ ṣàánú àwọn òbí yẹn, torí pé wọ́n jáládùúà la fi pa á, kó má bàa bà wọ́n ní orúkọ jẹ́ lẹ́yìn wá ọ̀la. Ṣó dáa kí àgbàlèmọ́mù kú kí gbogbo àwọn ọmọ yẹn sì di Christian? Ẹ̀mí rí pé kò dá. Ó dídí ṣífù mọ́ ọmọ kíní nínú ọmọ ó di Christian, ìkejì ó di Christian, ìkẹta ó di Christian, ìkẹrin ó di Christian, ìkarùn ó di Christian, ó dídí ṣífù mọ́ ó wá ṣẹ́kọ̀ọ́ ẹ̀kan nínú Islam. Now ká pé wọ́n pa àwọn ọmọ márààrún yẹn lójú ayé rẹ̀, ṣé kò sàn? Àbí ká pé kò bíjọ ọmọ ẹyọ kan lọ, kó máa wá bẹ lọ́run, Ọlọ́run fún bùnmí lọ́mọ, Ọlọ́run bùnmí lọ́mọ sí, Ọlọ́run máa wà fún jẹ ẹyọ kan yẹn lọ, ṣé kò ní máa rí tọ́lọ́run gbàdúrà wọn? Ó wá bí wọn kalẹ̀, wọ́n wá balẹ̀ ẹ̀jẹ́, wọ́n bẹ̀yìn ẹ̀jẹ́, wọ́n burúkú ẹ̀jẹ́. Ẹnìkan wá wà, òun ò wá bí ààbùn nítorí pé kírù nǹkan bẹ́ẹ̀ má bàa ṣẹlẹ̀ sí, mọ́kà mọ́tò ìlàyé alágbára o, Ọlọ́run jẹ́ kó mọ yé wa ni o. Àrí òbí tó bímọ tó tọ́mọ dáadáa, tó yẹ pé gbogbo tí wọ́n pè ní títọ́mọ ló fọ́mọ, tó wá jẹ́ pọ́mọ yẹn náà ló padà la nǹkan mọ́ lórí tó fi kú. Kápíńtọ́ tí ń bẹ lọ́wọ́ ọmọ kò wá bímọ yẹn, kí ni ó sọ pọ́lọ́hun ṣe? A ní kò gbàdúrà wọn. Ṣùgbọ́n ohun tó wá bí náà ló padà lági mọ́ lórí, bàbá sì mú dìlọ́lẹ̀ ó sì kú. Ẹ máa wo mọ́kà mọ́tò ìlàhíyà, àṣà àǹtẹ̀kẹ́ra ń ṣe fọwọ́ akéèrò dàpọ̀.
mélòó mélòó in tó jaburú tó sì jẹ́ pé oore ní, mélòó mélòó in tó jọ oore tó sì jẹ́ páburú ní. Nígbàtí yẹn gbààwẹ̀ ọjọ́ mẹ́ta tó ṣe sàárà rẹ̀ tó wá jẹ́ péjọ́ kejì tó parí ààwẹ̀ ní fóònù tó wá ń jábọ́ lọ́wọ́ rẹ̀ tó fọ́ fóònù 250,000. Ṣé kò ní máa ní sọ́nù sóyì bìrọ́bì yìí àbá abúsọ́ba tó ní àbí tí wọ́n láǹfààní bóyá torí àwẹ̀ yìí náà torí fóònù yìí náà ni wọ́n ṣe ní kí òun gbààwẹ̀, òun dẹ̀ gbààwẹ̀ yẹn, ìyàwó òun náà tún gbà fóònù yẹn tó wá jábọ́ tó wá padà wá fọ́. A máa rí sí pé kí wá láǹfààní àwẹ̀ gan tó ń wá gbà gan láì mọ̀ pé ibi tó bá ti dúró dé òun ó tún yàtọ̀, ìtí wọ́n fẹ́ gbé kò lórí òun ó yàtọ̀. Ṣé mọ̀ pé nígbà tí fóònù yẹn jábọ́ kápẹ́ fóònù yẹn ò jábọ́ tó gbé kọ́ọ̀lù yẹn á mú pọ́ọ̀sì yẹn dání, á dẹ̀ lọ pàdé àwọn ọ̀rẹ́ ẹ̀, tó bá dẹ̀ lọ pàdé ẹ̀ wọ́n á jọ lọ sí báà yẹn ni, wọ́n á jọ wà níbi fàájì yẹn ni, ọlọ́pàá ó jọ ṣe kí ni yóò jọ páàkì gbogbo wọn, wọ́n á dáyọ̀ òun sọ́tọ̀ pé wetin be this one and the pọ́ọ̀sì open am ó ń ṣe báyìí fake dollar láìdá ìdàlá yà Rasulullah. Àwọn ẹbí ò san àsankú owó, ọlọ́pàá máa fi wọ́n jẹun ní tán bá release ẹ̀ tán wọ́n á tún ní kó máa report. Wọ́n ya wèrè gan ni o, wọ́n ní kó máa wá, wọ́n lè ní kó máa wá every Monday. Wọ́n ti release ẹ̀ o every Monday yẹn ẹ̀dá kùkí ló fẹ́ wá ṣe ẹ̀ńtẹ́ ti release ó máa dájọ́, ó máa dájọ́ ni every Monday yẹn tó bá ti ń wá yẹn á ní kó jókòó, kò sí kankan ó wá jókòó bá ṣe díẹ̀ wọ́n ní kó wá máa lọ ó yá owó dà. Wọ́n lè láwọn fẹ́ jáde, àwọn fẹ́ lọ arrest ọ̀daràn kan, àwọn dẹ̀ máa repo sí mọ́tò kó sanwó epo mọ́tò yẹn. À ń tán ṣe ni bó ṣe 2k ó ṣe 3,000 wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ní kó máa lọ. Don't forget to come next week Monday wọ́n á ní yes sir. Wọ́n á lọ á tún máa dúpẹ́ pọ́lọ́hun ó ṣeun. Tó bá tún wá Monday mi á jókòó wájú come hey come wetin you come do here? A ní wọ́n ní kò máa wá Monday. Okay na you be yes go buy malt and food na that amala go buy am carry am come. A lọ ra àmàlà wá tó ra malt sí, wọ́n máa ránṣẹ́ ya go come next week Monday wá ní yes sir. Report nìyẹn. Ọlọ́run wá dá láàmú kò jẹ́ kó ná owó station, ó gbé gbogbo kìíní yẹn kú, wọ́n kàn gbọ́n fóònù yẹn, màlẹ́kà kan ni yóò kàn gbọ́n fóònù yẹn dànù lọ́wọ́ ẹ̀ ni ó ní gbé kọ́ọ̀lù eléyìí, ó ti gbààwẹ̀ ọjọ́ mẹ́ta. Nǹkan mi a máa do aburú tó sì jẹ́ kó rí lọ́wọ́ bá fi ṣe. Wa subhana rabbika